dìde o tètè wá gbàwé mi rí ẹlẹ́dàá má má sùn tètè dìde mo kẹ́pẹ́ olùgbàlà o ọ̀gbàgbà tí gbàlà ìlara o ọba dúró tì ní lọ́jọ́ ogun lé àwọn ọba ẹ̀rùn máa wẹ̀gẹ́ o tètè wá o ẹ̀yin màláíkà mímọ́ ẹ gbàwé mi yẹ̀ wò o wọ́n retí mi nílùú òyìnbó dìde o yànnà ní wọ́n retí mi lamẹ́ríkà yànnà sẹ́dúà màlíkàfi ó yá orí má jẹ́ mi níyà o orí làbábọ̀ àbá forisa sílẹ̀ ò di dandan orí mi ìpè ọlá ni mo fẹ́ kó yàn ní kíákíá orí mi o ìpè owó ni mo fẹ́ kó yàn ní kíákíá onínádìí mo mọ́tàsẹ̀ra mọ́tàdínlá jùnú sùn káfíìrú. Number 33. 34. Sir, mo bá mi rẹ o. Sir, 33. Mo ti ń dáhùn látàárọ̀. Sir. Àwọn sọ pé orí mi á. Kí ni? Aṣọ mi. Ọ̀rọ̀ aṣọ lélẹ́yìn. Wọ́n pe 33. Ìwọ náà jẹ́ 34 dey jump like that. Sọ ma pe 33 lọ sábì 34 ni. Ẹ lọ nígbà yé kí ni ẹ? Ṣé fẹ́ máa lọ ní? Ẹ lọ aṣọ mi ní. Ẹ mo rí. Nígbà tí wọ́n pe 33. Ṣé 33 nọ́mbà tiẹ̀ tó fi fò lọ? Ṣé mi mo pera mi? Báwo ṣe fẹ́ mọ̀ ṣe mi ti lọ àkàrà? Bàbá ẹ sì fẹ́rẹ̀ lẹ́ni láṣọ ya ẹ jáde níbo lẹ wà ńgbà tí wọ́n ń pè yín. Mo lọ ra àkàrà. Àkàrà lẹ́yìn wá jẹ́ ń bí. Ṣé bí Jésù náà ló sọ wípé kí á mójútó oúnjẹ òòjọ́ wa àbẹ́mi ló kọ Bíbélì? Bàbá aṣọ aláṣọ tẹ́ ẹ fàya báwo lẹ ti fẹ́ ṣe sí báyìí. Ẹ kọ́ má bínú Jésù ara mi fún ẹ. Jésù àṣekínni ṣé télọ̀ ni Jésù ní àbí gbági ló ti ń ṣiṣẹ́. Ẹ wo Jésù lórí ọ̀fẹ́ o mi ò nígbà fún yín o èmi ò nígbà fún yín o. Ẹ dákẹ́ ariwo ta làwọn oníjà méjèèjì. Àwọn ni. Ó yá ẹ tẹ̀lé mi. Wọ́n ní ká tẹ̀lé mi. Ẹ kọjá. Kí ni o tún fẹ́ ṣáájú? Ìgbàjú ni máa kó bọ̀ ẹ̀ lọ́tẹ̀ yìí o tún fẹ́ ṣáájú. Ẹ kọjá. O tún ṣáájú. ọ̀gbàgbà tí gbàlà ìlara o ọba dúró tì ní lọ́jọ́ ogun lé àwọn ọba ẹ̀rùn máa wẹ̀gẹ́ o tètè wá o ẹ̀yin màláíkà mímọ́ ẹ gbàwé mi yẹ̀ wò o wọ́n retí mi nílùú òyìnbó dìde o yànnà ní wọ́n retí mi lamẹ́ríkà yànnà sẹ́dúà màlíkàfi ó yá orí má jẹ́ mi níyà o orí làbábọ̀ àbá forisa sílẹ̀ ò di dandan orí mi ìpè ọlá ni mo fẹ́ kó yàn ní kíákíá orí mi o ìpè owó ni mo fẹ́ kó yàn ní kíákíá. Ọlọ́run màmá wo mi níran. Ọlọ́run màmá wo mi níran. Ó jà ó borí. Aṣọ ìpele ìyá sí méjì. Ọlọ́run màmá wo mi níran. Ọlọ́run màmá wo mi níran. Ọlọ́run màmá wo mi níran. Ó jà ó borí. Aṣọ ìpele ìyá sí méjì. Ọlọ́run màmá wo mi níran. Wákìlá ni mi sádìrà mọ́ ní ìṣẹ̀dá mi. Ọlọ́run máa wo mi níran màlíkà fìrà mọ́sẹ̀lẹ́bìrà fani sàdámi. Aṣọ ìpele tẹ̀m̀bìlì yàrá ní dasúlámì. Ọlọ́run máa wo mi níran wùlákì mọ́ mi sẹ̀wọ̀n mọ̀ṣẹ́dára fi. Oníwú kàràbìrà elóládìínà ní sẹ̀lẹ́fìrà múdà sàdáfà. Oníwú lákìràbìrì jìnnà sẹ́tìrì wà láìlẹ̀ ìlàbìrà nídà sẹ̀rámì. Abarakata wéjìjì wọ́wọ́ kirikiri mi ni. Àwùkábìrì wà láìlẹ̀ ìlàdùnà ní sẹ̀fàmà. Ọlọ́run máa wò mí níran wò ládìrà fírámì mi. Onítẹ̀kù àmàṣẹ wà lọ́ní sẹ̀rámì wa. Bílákìrá wà láìlẹ̀ gùrà wùlà lẹ́bìnà sẹ̀rámà sẹ́dára fàlẹ́ kàníyà.
ọba ẹ̀rí ọba àrà olùdá ayé àṣẹdá ọ̀run gbogbo ìdílé Jésè àdílé kì í wọ́rọ́nàbùkì báyìí kárúbí fújìní àlìyà ọlọ́run ẹ̀rí ọ̀rọ̀ nínú ìwé Àìsáyà orí 62 láti ẹsẹ̀ ìkíní tí ó kà báyìí wípé nítorí ti Síónì èmi kì yóò dákẹ́ àti nítorí Jerúsálẹ́mù èmi kì yóò sinmi títí tí òdodo rẹ̀ yóò fi jáde bíi títàn ìmọ́lẹ̀ àti ìgbàlà rẹ̀ bíi fìtílà tí ń jó. Ọlọ́run máa ń wò mí níran Olódùmarè ẹni tó o bá wò nínú ogun ayé aborí rẹ̀ ṣebí ẹ̀ṣẹ̀ kan oṣù ní Sọ́ọ̀lù ṣẹ̀ ṣùgbọ́n ó sì wo Sọ́ọ̀lù níran ogun borí Sọ́ọ̀lù. Olódùmarè máa wò mí níran ọba ayérayé máa wò ṣẹ́ mi níran níwájú ogun ẹbí Olúwa máa wò mí níran. Olódùmarè ẹni tó o bá ti gbàgbé ìbànújẹ́ òfò àti àdánù ni dìkírí kà á jàrà àkà awúlímùsù kà í yìlẹ̀ ànáni iná fi kánátì àlìyáwá. Olódùmarè ó wo òkùnkùn níran ó sì wá gbè mọ́lẹ̀ borí òkùnkùn. Olúwa máa wò mí níran ẹni tó o bá wò níran ayé apá tògótògó. Ọlọ́run máa wò mí níran ẹni tó o bá wò níran ìkà ènìyàn fi ṣe tutù wọn á gbogbo rẹ̀ lọ́wọ́ rẹ̀. Olúwa máa wò mí níran òwò Nábọ́tì níran ogun borí Nábọ́tì àdá ọkùnbíyàdà fìrìnàkì àìrò. Ẹ̀mí mímọ́ o máa wò mí níran kógun ayé má bàa borí mi. Olódùmarè máa wò ayé mi níran kírìn àjò mi kájí má bàa dábò rẹ̀ mọ́ mi lọ́wọ́. Ẹ̀mí mímọ́ máa wò mí níran kí ìmọ́lẹ̀ mi kọ́mọ́ dòkùkù. Ẹ̀mí mímọ́ máa wò mí níran ogun ìdílé ọmọ borí mi. Ẹ̀mí mímọ́ wò mí níran káyé má gbaṣọ ògo mi lọ́rùn mi. Olódùmarè má wò mí níran káyé má tilẹ̀kùn ògo mọ́ mi. Ọba aláàánú má wò mí níran ìgbà àánú tó gbélé mi lọ́wọ́ látọ̀run káyé ọmọ bá gbà lọ́wọ́ mi. Fàṣọlá rẹ̀ wọ̀ mí. Fàṣọlá rẹ̀ wọ̀ mí o. Fàṣọlá rẹ̀ wọ̀ Jósẹ́fù ayé já sí rere fún. Fàṣọlá rẹ̀ wọ̀ mí. Fàṣọlá rẹ̀ wọ̀ mí o. Fàṣọlá rẹ̀ wọ̀ Jábésì ayé já sí rere fún. Yá kí máa iná dìda àná tún dábì. Ó yá dìde Fàṣọlá rẹ̀ wọ̀ mí o bàbá mi. Ológo ẹ̀kú àwọ̀gbà ẹ̀rùn máa wẹ̀ jẹ́ òkètè dìde ọjọ́ ń lọ. Ò bá Fàṣọlá rẹ̀ dá mi nílá ìlànìkà náà ti dábì. Oníbìrú kara ẹlọ́lá kìnnà ní kara faramọ́sẹ̀dá mi ní sámi. Oníbìrú kira mọ̀sẹ́lìlá làílà kira àdáni sáwà. Onífàṣọlá rẹ̀ yànnà tù sí yàrá ìlà kira múdẹ̀sẹ̀dáfà. Onífàṣọlá tẹ̀gbọ́n àná nínú sùrà faramọ́sẹ̀dá mi ní sámi. Onímàjẹ̀mú Fàṣọlá rẹ̀ dá mi níyàrá síra àwùdáná síra mi. Oní ẹni tó bá Fàṣọlá fún yàrá lè ráfànà ní. Olórí rẹ̀ kò ní gbà bọ̀dé yálà náà kìra fara mà ṣe dáfírí alọ́lá kìra fìmọ̀ ṣẹ̀dá mi sànú sí. Àìsáìkà wa bùjìrì fúrákà mọ́tìlìà ọba tó ní gbogbo agbára aṣọ agbára aṣọ ọlá ló gbé wọ Dáfídì tó fi borí ogun Sọ́ọ̀lù. Aṣọ agbára ló gbé wọ Èlíjà láti Tísbì jáde wá ó nìkan ṣoṣo lọ́wọ́ sọ́ọ̀lá a kò sì gbórúkọ ẹlòmíràn mọ́ láti Tísbì wá. Bíníta kàbílì mú sọ̀híkà wá. Olódùmarè o aṣọ ọlá aṣọ agbára òun ló gbé wọ Jósẹ́fù. Olódùmarè ó gbé kúrò nínú ẹ̀wọ̀n ó sọ di first governor general ní gbogbo àgbáyé. Bíníní Musa kàwúdàmà táwọn àbíà ó pàṣọ ńlá aṣọ ògo aṣọ yìí aṣọ ẹ̀yẹ ló gbé wọjọ́. Káwọn náà má fi ìrìkẹ́ àríà torí pé bọ́jọ́ bá ti yọ ìmọ́lẹ̀ àtàn ni.
bínú bí káàlì wa fásọ ọlọ́run wọ̀ mí Olódùmarè nínú ìwé Sakaraya orí ẹ̀kẹta tí ó kà báyìí wípé láti ẹsẹ̀ ìkíní ó ní wọ́n sì fi Joshua lórí àlùfáà hàn mí èṣù dúró ní ọwọ́ ọ̀tún rẹ̀ láti máa pè níjà ṣùgbọ́n àṣírí áńgẹ́lì Olúwa tí ó dúró níwájú rẹ̀ tó sọ wípé bọ́ aṣọ èérí kúrò ní ọrùn Joshua ábìnrin fáìkìlì hà ó ti pẹ́ tí Joshua ti wá ìlérí ló gbọ́ ṣùgbọ́n síbẹ̀ kò wá sí ìmúṣẹ ṣùgbọ́n níwọ̀n ìgbà tá a bọ́ aṣọ èérí kúrò lọ́rùn Joshua Olódùmarè tó gbáṣọ ògo wọ̀ ayé rẹ̀ nítumọ̀ ayé rẹ̀ yí padà fúnàbí dáàkì ìdáríyàwó kàhálẹ̀ ìwọ ló gbáṣọ agbára aṣọ iná wọ Mósè á ní ìfìrì káàmì àlẹ́ ó borí ogun adínàsì ìkáwójì àlẹ́ ọ̀nà aṣọ agbára ìṣẹ́kọ̀ọ́ méjì ló gbowó Èlíṣà gbàgbára ràwọ́ bí kí mẹ́tẹ́sẹ̀ ìkàlẹ̀ bàtà wà Olúwa gbáṣọ láàrẹ̀ wọ̀ mí káyé mi ó yí padà sí rere ọba ẹ̀rí gbáṣọ láàrẹ̀ wọ̀ mí kógo mi ó kú jáde ọba rere gbáṣọ láàrẹ̀ wọ̀ mí kíṣẹ́ mi ó gbàtúnṣe olórí ayé gbáṣọ láàrẹ̀ wọ̀ mí kí n lè ga bí òkè torí pé bàbá ti yọ sílùú òkè mọ́ ga jùlọ lọ ni ẹ̀mí mímọ́ gbáṣọ láwọ̀ mi kí ìrìn àjò ògo mi kó lè bọ́ sí bó o ṣe gbáṣọ lá wọ́n Kálẹ́bù àti Joshua ọwọ́ wọn láṣọ agbára wọ́n sì dé ilẹ̀ ìlérí Olúwa gbáṣọ láàrẹ̀ wọ̀ mí àwọn àlìkẹ́ náà rẹ̀ kí n lè rógolo ẹ̀mí mímọ́ gbáṣọ láàrẹ̀ wọ̀ mí kí n lè tayọ láàrin ẹgbẹ́ ògo ni fún ọ náà. Bàbá gbọ́ ò gba lẹ́tà mi kà. Bàbá gbọ́ ò gba lẹ́tà mi kà. Kémi mọ́ bàrà nínú gba lẹ́tà mi kà. Nínà dùmá nàṣẹ́ra lẹ́kì máa fi mọ̀ ṣẹ̀dá mi. Orí dìde o tètè wá gbàwé mi rí Ẹlẹ́dàá má má sùn tètè dìde mo kẹ́pẹ́ olùgbàlà o ọ̀gbàgbà tí gbàlà ìlara o ọba dúró tì ní lọ́jọ́ ogun lé àwọn ọba ẹ̀rùn má wẹ̀gẹ́ o tètè wá o ẹ̀yin màláíkà mímọ́ ẹ gbàwé mi yẹ̀ wò o wọ́n ń retí mi nílùú òyìnbó dìde o yànnà ni. Wọ́n retí mi l'Amẹ́ríkà yànnà sẹ́dú àmàlìkáfí ó yá orí má jẹ́ mi níyà o orí làbábọ̀ àbá forisa sílẹ̀ ò di dandan orí mi ìpè ọlá ni mo fẹ́ kó yàn ní kíákíá orí mi o ìpè owó ni mo fẹ́ kó yàn ní kíákíá onínádìí mo mọ́tàsẹ̀ra mọ́tàdínlá jùnú sùn káfíńrúwì oníwàlálẹ́ mẹ́fọ́ ọmọ sẹ̀bọ́tẹ̀ bọ́lú ọmọ fẹ̀nu trọ́fì. Bollywood kábìrú dasara nínú káfíìrì yálà nàṣíràfà ó yá gba lẹ́tà mi kà o Ẹlẹ́dàá gbàwé mi wò ọba tó ní mi gbàjọ́ mi rò máa jẹ́ ìrànínú wà nánú kàràfì àrìnù ọ̀sẹ́ni o mílà káfíìnù mi ti ṣìràfà oníwó kàràfì ní sàdánà ní sàràfìlámì oní àwọn náà rárá òṣòlè àtẹ̀gbọ́n ara fìrí fi sáfà àjálẹ̀ àtẹ̀gbọ́n kúrú kàkà ní sẹ́nìkì náà síríbi ìwù kàbáàrẹ́fì oníwó kábìrì ìyàlànà túmí síra mílà àdùnà mi sẹ́ẹ̀dùnà káfàrà èlòkùn mi. ọba ńlá olóore ọ̀fẹ́ jùlọ ọba tó ní gbogbo ipá ọba tó ní gbogbo agbára lẹ́tà tí mo kọ sí Olódùmarè gba lẹ́tà mi kà fún ogúnjẹ́ ó lé kan ní Daniel fi wà lórí ìkúnlẹ̀ ṣùgbọ́n ti kọ lẹ́tà sí ọ ṣùgbọ́n a kà wípé balógun pàṣẹ á dé lọ́nà kò jẹ́ kí ìbéèrè náà kó padà lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n wàá rán Máíkẹ́lì olórí ogun ó ṣílẹ̀kùn ọ̀hún a sì dáhùn ìbéèrè rẹ̀ lọ́gán Ọlọ́run mi gbàwé mi kà tí mo ti kọ sí ọ gbàwé ògo mi kà Olódùmarè kí iye sọkún mọ́ Olúwa gbàwé ògo mi kà kílẹ̀kùn àánú ó ṣe fún mi ìwé tí mo kọ sí ọ lórí iṣẹ́ mi Olúwa gbàwé mi kà jẹ́ kí n ráàánú lórí iṣẹ́
táyà tọmọ jẹ́ kí n rà àná nínú ọdún yìí Olódùmarè. Ẹ̀mí mímọ́ ìwé ògo tí mo kọ sí ọ Olúwa gbàgbé mi ká. Ìwé ẹ̀bẹ̀ àánú tí mo kọ sí ọ gbàgbé mi ká Olódùmarè. Ẹ̀mí mímọ́ gbàgbé ògo mi ká níwájú ogun ayé. Gbàgbé ògo mi ká níwájú àwọn ìka ènìyàn tó sọ yìí pé kò lè ṣeé ṣe fún mi mọ́. Ọba rere gbàgbé ògo mi ká ìwé ìrìn àjò ògo mi sílẹ̀ lérí. Olúwa gbàgbé ògo mi. Olúwa gbà á kà kó fi lé mi lọ́wọ́. Olúwa gba ìwé ògo mi kà káyé mi ó nítumọ̀. Olúwa gba ìwé ògo mi kà gbogbo ó tẹríba fún mi. Olódùmarè gba ìwé ògo mi kà káyé ó yẹ mí. Ọba ńlá gba ìwé ògo mi kà kọ́nà ó là fún mi. Olódùmarè gba ìwé ògo mi kà kójú ó ti àwọn ọ̀tá mi. Ayérayé gba ìwé ògo mi kà ká bọ́ so ìríkù lọ́rùn mi. Jésù gba ìwé ògo mi kà kọ́nà ó là fún mi ní gbogbo ọ̀nà. Ọba ayérayé gba ìwé ògo mi kà kí n ráàánú lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà, lọ́wọ́ ọkùnrin àti lọ́wọ́ obìnrin. Ọba ayérayé gba ìwé ògo mi kà láti ilẹ̀ yìí lókè òkun Olódùmarè. Ògo mi ó búyọ láti ilẹ̀ yìí lókè òkun. Ọba rere gba ìwé ògo mi kà gbogbo ìdílé ọmọ borí mi. Ẹ̀mí mímọ́ gba ìwé ògo mi kà kí gbogbo ilẹ̀kùn àánú ṣí fún mi lórígun mẹ́rin àgbáyé àtàrin gbogbo. Aláàánú gba ìwé ògo mi kà kábíyèsí kí n borí ogun pátápátá. Olódùmarè gba ìwé ògo mi kà kábí mi ó ṣe rere, kábí mi ó rójú, kígbà ayé mi ó yẹ mí, kíri ó wá mi rí, kí n rìn kórè, kí n pàdé ire. Ògo ni fún ọ. Tìmí wọnú agbára lọ Jésù, tìmí wọnú agbára lọ, tìmí wọnú agbára lọ Jésù, tìmí wọnú agbára lọ. Káyé mi kó yí padà, ọ̀rọ̀ mi kó níyànjú, tìmí wọnú agbára lọ. Mimi ni kama inadusu mimi sudafimo mi sọdani. Onímájẹ̀mú gbọ̀rọ̀ mi rò tì mí wọnú agbára rẹ lọ. Mo fẹ́ kọ́ wá rí mi bọ́nú inú ẹ̀jẹ̀ o. Oníbùkà múnú sẹ̀ráfìrí wúkà mọ́ mi sọ̀fà lé bíbí. Oníwàlà o ẹ̀yin ogbọ̀nrún. Iṣẹ́ tí ọmọ aláṣẹ jẹ̀rẹ̀ o. Àgbààgbà mẹ́rìnlélógún ẹ̀ máa tẹ̀lé mi lọ. Alpha Omega ẹni síwájú àtẹni kẹ́yìn ohun ìṣẹ́dé ẹtì mi wọnú agbára rẹ lọ. Onímúkà alànà sẹ́lẹ̀ àwọ̀dàlílà kiri bí ìsọdáfà. Oníbúrákìrà ọ̀múnàsídà àgbààgbà ọ̀yá ẹtì mi wọnú agbára lọ. Mo fẹ́ rọwọ́ yín bàbá tó ní mi. Oníwọ́n kìrà wà nà sẹ̀dámì rà mí. Oníbi sákìrì ní sẹ́dìrà mi. Oníwọ́n lálìrà láti dìrà mi. Osole ẹgbà o wà lẹ́kàlí bóyá lákìní ni ogun èṣù ẹ padà lẹ́yìn mi. Ó ní wọ́n kì í mọ́ mi sára mọ̀ sẹ́dúrà fàdà mi sá wà lọ inú sẹ́mi ni wá. Ọlọ́run ẹ̀rí ọ̀rọ̀ ọba ayérayé àpótí agbára ńlá àtàwùkì bìjìláàkà wà á dúnú sọ àkó wa jẹ́ni ilẹ̀ hafi kàndírì ẹ̀wà. Ọba ńlá ọwọ́ agbára lọ́fẹ̀ẹ́ tẹ̀lé Jóṣúà tó borí ogun tìmí wọnú agbára náà. Kípa ayé ọmọ ká mi bàbá mi ò ẹrù jẹjẹ tí ń dẹrù ẹrù tí ń gbẹrù mi ọba tí ń yọ sí ni tẹrùtẹrù ẹrù tó pa ẹrù lẹ́kún ìwọ lẹrù gángan fúnra rẹ tí ń dẹrù ọgọ́rùn mi dẹrù gbogbo ayé mi Olúwa gbé mi wọnú agbára tìmí wọnú agbára rẹ lÓlódùmarè tìmí wọnú agbára nígbà ayé mi gbogbo ayé mọ́ máa borí mi. Agbára tó borí agbára, ìwọ lágbára tó gbé agbára ránṣẹ́, ìwọ lágbára tó wọṣọ agbára, ìwọ lágbára tó dádé agbára, ìwọ lágbára tó tẹ̀gbá agbára, ìwọ lágbára tó fa agbára yẹ gẹ́gẹ́gẹ́gẹ́ bí aṣọ, ìwọ lágbára tó mú agbára lọ sí ìlú agbára láti lọ jọba lórí agbára. Tìmí wọnú agbára Olódùmarè, ayé mi ó kún fún kìkì agbára, kíṣà mi ó kún fún kìkì agbára.
lóru àti lọ́sàn kí n wà nínú agbára ajá ọ̀gá asanáwó jìyà ọlọ́run bò anájẹ ọmọ àrà àsáwó bíi ní ti kanáwì ọlọ́run mọ̀ sórí mọ́ládé arọ tí ń bẹ lórí ìkúnlẹ̀ tí ń pẹni tó wà lórí ìnàró ọlọ́run babalọ́lá ọ̀gbẹ́gbẹ́rẹ́ babalọ́lá kábíyèsí ogun ayé ò borí rẹ̀ tìmí wọnú agbára ọlọ́run babájídé ọlọ́run ọba dáre ọlọ́run ẹnọ́ọ̀kì adébóyè adéjàre bẹ́ẹ̀ni wọnú agbára rẹ̀ náà táàmìlì ìṣù àkábì mọ́nìlì ìyàgò ọba tó gbẹ̀rẹ̀ rẹ̀ kọ́ sórí igi fúnra rẹ̀ ọ̀padà rẹ̀ òtún jìrà rẹ̀ kìkì agbára ni ọgbọ́n agbára ló fi gbé ikú mi ní ìṣẹ́gun ó ní ikú oró rẹ̀ dá ẹ̀sà òkú ìṣẹ́gun rẹ̀ dá olúwa tìrí wọnú agbára kí ìmọ́lẹ̀ náà kó tàn káyé mọ̀ ìgbẹ́ lóòótọ́ ẹ̀wọ́n ló pè wá tó rán wa níṣẹ́ alọ́nà ìpè èèyàn àti májẹ̀mú o àwọn onímọ̀ sàbẹ̀ jẹ̀rẹ̀ káyà ọba àwọn ẹni mẹ́mọ́ o ọba ń gbẹ́lẹ̀ ọba ènìyàn tìmí wọnú agbára ìwọ ni pè ní agbára ètè ẹ̀rí agbára ni ọ̀rọ̀ rí agbára ni iṣẹ́ rí agbára ni òun gbé láàrin ẹwà agbára mímọ́ olúwa tìmí wọnú agbára lọ́dún yìí kọ́nà ńlá fún mi pérégedé lórí pé àṣẹ ìlànà kan ń ṣepò tìmí wọnú agbára. ṣé ni máa jáyé mi lọ lọ́fẹ̀ẹ́ o ṣé ni máa jáyé mi lọ ṣé ni máa jáyé mi lọ lọ́fẹ̀ẹ́ o ṣé ni máa jáyé mi lọ mo ti ní Jésù lólùgbèjà ṣé ni máa jáyé mi lọ. wílànà ní sáyé làyílàkàrà ànádìsáni aboyún ilé àbíwẹ́rẹ́ wàlálẹ́ kira mọ̀sẹ̀dání àgàtọ̀ wà lábọ́sùn míníkàwọ́ kira àdìrásí ni àdélébàrẹ̀ yàrá náà síráfì elonina suda kira rani sara àrìnàkórè wàdúrà fìrà mọ̀sẹ́ni mílàkúàdùnà rádù síra ọmọléèwé níyí lọ́pọ̀lọ́ yìí náà sẹ́rámì dìrà fìrà lódìrà sí ní sàdáni oníṣẹ́ ọwọ́ nájú kàràfìrí mìtúkàbìrà fìrà fàṣání iṣẹ́ yóò nídòkùkù ànánú sáni bí àwọn kìrà lẹ́kìrà dání gbogbo ọlọ́kadà ẹ̀ torí rẹ̀ adìsáré àmìnì ìmìnira kọ́ńtínú sèràmà onímọ́tò ẹ̀ níwọ̀pọ̀ àwàjá mú wà náà ṣẹ̀dámì mílálí kábìrì síra nìní gbogbo abiyamọ èmi dìra wà nìní ayé oníjàmọ̀ gbàmọ́ èyí lọ́wọ́ bí alẹ́ kìrà àràdà sí nìní ní stúdíò tá ti gbèsè rẹ̀ yàlẹ̀ dìrí sára ni àníkù owó àníkù ọmọ àrìnàkórè àfòyà ibi bí alẹ́ kìrà ní síra gbogbo ènìyàn tájọ papọ̀ kátó tẹ̀yí ìyàdá síra nìní kẹ́pọ́ nílé ìyàlá ó dà síra kẹlówó lọ́wọ́ ìyàdùn sàmìsàní ire gbogbo kó wọlé yín wá ànúsí dára fira lẹ́kàdúrà ọ̀tá tó ní ẹni bọ̀ ẹ̀ oníbàyà ní sádìrà fìmọ̀ ṣẹ̀dá fàlẹ́ ní síra. ọ̀rẹ́ bí Jésù kò sí láyé yìí. Jésù nìkan lọ̀rẹ́ òtítọ́, ọ̀rẹ́ ayé yìí lè kọ̀ wá sílẹ̀, ṣùgbọ́n Jésù kò jẹ́ gbàgbé mi, kò jẹ́ gbàgbé mi o, kò jẹ́ gbàgbé mi, ọ̀rẹ́ òtítọ́ wa, kò jẹ́ gbàgbé mi. Hallelujah, ṣùgbọ́n Jésù kò jẹ́ gbàgbé mi. ìmọ̀ kábí mọ́ mi mọ̀ sọ́fà wàhálà ní kábìrì jàǹdà ṣẹ̀dá ara mi ọlọ́run mọ́ sí orí mọ́ládé ọmọ tó aláṣẹ ọlọ́run ògiri mọ̀ jàjà ẹ̀bọ̀ra tí gbéná borí omi iná gbàdá kú mi ò gbàdá pẹ́ òjò pọ́mọkùnrin tẹ̀tẹ̀ ibi kàlání ibu arábìnrin sàrànù sáfàlẹ́nu síra wa mi ikú kìrá mi ewu arábì mọ́ mi sọ̀rọ̀ mọ̀sánì sáni ọlọ́run aleluya wà lẹ́kẹ́ fìrà búsá wọn náà lẹ́kì náà mi kàáfì náà ni orí mi mọ́mọ́ gbàgbọ́dẹ́ wà dání. Adelika wa biriti yaki inasafi waka rademuntu failana akaubi iyina haikafaya eba farugbọ ọjọ́
ìbà fọ́ba àwọn ọba, ìbà fún ọba tó ní gbogbo agbára, ìbà fún ọba tó lọ kánrin kése, ajáde mọ́tàn nílé, alágbára ńlá tó dá ayé àti ọ̀run. Ìwọ lọba tó jókòó lórí òbírí ayé, ìwọ lọba tí ń pani lálẹ́ tí ń tún jíni lówùúrọ̀. Òkì mọ́ta àràkíbù mọ̀fáhìlà kíyàhìlẹ̀ hà. Agbé ọ̀gá ọba tó ní gbogbo agbára, ọba tí ń bẹ nínú omi ara, ọba tí ń bẹ nínú iṣan, ọba tí ń bẹ nínú igun, ọba tó mú iye orí, ọba tó mú iye rògbẹ́lẹ̀, ọba tó mú iye kóńgò yọ̀ tí ń bẹ nínú òkun. Wídíìbù àìkì ìdáná sàárìkì àránà. Ìwọ lọba tí ń sọná nínú ògo, ìwọ lọba tó ọ̀dà ògo bọ́dà bí aṣọ láti kí afẹ́rì kíárì. Ìwọ lọba tó fi ọ̀rọ̀ ránṣẹ́, ọ̀rọ̀ gbéra rẹ̀ wá sáyé, gbéra rẹ̀ kọ́ sórí igi, ọ̀rọ̀ para rẹ̀ ó tún jíra rẹ̀ ní ọjọ́ kẹta. Ìwọ nìkan ló ní gbogbo agbára. Mùdúbà rẹ̀ ọlọ́run ògo, mùdúbà rẹ̀ ọlọ́run ẹ̀rí ọ̀rọ̀. Yaika sábíbí ni kì í ka ilé wàhílìà, ìbà rẹ̀ ọlọ́run mímọ́. Ṣé bẹ́ẹ̀ ló dá, ṣé bẹ́ẹ̀ ló dá, ṣé bẹ́ẹ̀ ló dá, ṣé bẹ́ẹ̀ ló dá. Àwọn ṣe bó ṣe wà, aṣọ àgbọ̀dé mọ́lùmọ́lá. Èrò ìjọba ọ̀run, ṣé bẹ́ẹ̀ ló dá. Nínú ìwé Róòmù orí ìkẹjọ láti ẹsẹ̀ ìkíní tí ó kà wípé ẹ̀bi kò sí nísinsìnyí fún àwọn tó wà nínú Kristi Jésù, àwọn tí ò jẹ́ nípa tara, àwọn tí ò mọ nípa tara bí kò sí nípa tẹ̀mí. Ìránṣẹ́, ṣé bí Ọlọ́run ṣe fi lé ọ lọ́wọ́ ló ṣe ń ṣe? Ẹ bà pẹpẹ Ọlọ́run jẹ́, àṣírí ti tú, aṣọ òkèlè tẹ́ḿpìlì ti ya, gbogbo ń tẹ́ ẹ ṣe láyé ti rí. Ẹ ń gùn wọ́n gàràgàrà, ẹ sọ ṣé Ọlọ́run di sí awo, ẹ rí nǹkan mọ́lẹ̀ sórí pẹpẹ, ẹ ti sọ gbàgbọ́ dàmúlùmálà. Ẹ̀san ń bọ̀ wá ké o, nítorí pé ẹnìkan ò lè gba lùbọ́sà kó wẹ̀ fọ́, bàbá ẹnìkan láyé ò lè gba kóṣù kó wẹ̀ búra. Ohun tó bá ṣe ló gbà, ṣùgbọ́n aṣẹ́ àti mọ̀ wípé àwọn baba ńlá wa ti di èso àjàrà kíkan, ẹ̀yìn tí ń kan àwọn ọmọ. Ó jẹ́ yí padà kákòókò rẹ tó lọ, yíṣẹ́ rẹ padà, gbogbo ohun tó ń ṣe pátápátá gbangba ni ó wọ̀ nínú ìmọ́lẹ̀ o. Ẹ ń ba yé aláyé jẹ́, ẹ ń fún wọn lóyún kiri, ẹ ń ba yé ọmọ ọlọ́mọ jẹ́, ẹ ń fọmọ ọlọ́mọ ṣẹ́só, ẹ ti bà gbogbo ìgboro rú. Olúwa yóò béèrè lọ́wọ́ rẹ ohun tó gbélé ayé ṣe o, á béèrè iṣẹ́ rẹ o. Káyé máa bá fìyà jẹ mí, kọ́tà máa bá pè mí lọ́lẹ̀. Ẹ̀mí mímọ́ ṣètò ayé mi o, gbà mí lọ́wọ́ ogun abánidọ́gba. Bànáni tìrá dáná ṣẹ̀dá fìrí dání, Ọlọ́run bá dẹ̀bọ̀ Abíọ́lá, ìlíkà mọ́ mi ṣàdùnmọ̀ ṣẹ̀dánú. Èwo ni kábìrì jànánù ṣàdùnà mi ṣẹ̀dọ̀lì. Ewu àkàrà wà nàdú mi, babalá tí jó gbámúgbámú dùn ti fàìmọ̀wẹ́. Aládé òkìkí abáríran jùlọ lọ, àràbọ̀wọ̀ ìjà lálá. Oníbùmọ̀kùmọ̀ mọ̀sánì sáwá, oníbùbìrà fànà ṣẹ̀dára. Ẹ̀mí mímọ́ bímọ sùrà mọ̀sọ́ fànùsá. Ìlàkìrá mi sùdànà mú kábìnú mú ṣẹ̀dá fàdé níwá. Adilata akaibibuji jirikia asebi ní fakia. Olódùmarè ṣebó wà níbẹ̀ nígbà tí Kéènì pa Ébẹ́lì, ṣùgbọ́n oníyàn ọmọ oru ẹ̀jẹ̀ náà káàkiri. Àdínní ti àwà àfikì Nàìjíríà, olúwa àwọn ènìyàn bíi Kéènì pọ̀ láyé. Ogun lé ń jani, ogun òde ń pani, àwọn ogun tí ń fani lásọyá, àwọn ogun bíi Sọ́ọ̀lù, àwọn ogun Fáráò. Olúwa wá gbà mí lọ́wọ́ ogun ayé, ogun abánidọ́gba tí ìjẹ́kẹ́ni ó yọrí, ogun abánidọ́gba tí ìjẹ́kẹ́ni ó débi ògo. Lónìí ni kò gbà mí Olódùmarè, má jẹ́ kó dọ̀la. Fọwọ́ agbára rẹ gbà mí, alákòóso ayé àtọ̀run, gẹ́gẹ́ bó ti pọ́jọ́ tọ́jọ́ fi yọ, gẹ́gẹ́ bó ti gbóòrùn tó òrùn náà. Olúwa wá gbà mí gẹ́gẹ́ bó ti gbókun, ó gbókun ayé òrókun ṣe. Àdìmú kìyà àsáwójà wa dìrìà,
ọwọ́ agbára rẹ lọ́fẹ́ gbà mọ́lẹ̀ olóòdà ìmọ́lẹ̀ òkùnkùn sí nílé ìborí rẹ̀ láyéláyé tìrí ìkáódì ìsàókáwájìá nírìn àjò ayé mi olúwa gbà mí nírìn àjò nínú ilé mi olúwa gbà mí ní ìjáde mi olúwa gbà mí ọlọ́run ogun ọ̀run tó fẹ́ bá mi dọ́gba olúwa gbà mí lọ́wọ́ rẹ ogun àwọn ayé tí ò fẹ́ kí n sinmi àwọn tí ò fẹ́ kógo yọ bá mi tẹ́ ní wọn bá pẹ̀lú àṣẹ náà àti àrá nítorí pé àtètèkọ́ṣe lọ̀rọ̀ wà ọ̀rọ̀ wà pẹ̀lú ọlọ́run onímájẹ̀mú tó o bá ti dáhùn nìwọ kì yóò yẹ olúwa oníbi ayé àti ọ̀run bá tilẹ̀ ń kọjá lọ ọ̀rọ̀ rẹ kò ní lọ láì wá sí ìmúṣẹ májẹ̀mú tó o dá lórí ayé mi gbogbo agbára tó ní kọ́ mọ̀ wá sí ìmúṣẹ ẹ̀mí mi má bá mi tẹ́ ní wọn bá àní gbogbo agbára tó ní pé kí n má rí ṣe láyé gbogbo agbára tó ní kí n kú tògótògó olúwa bá mi fẹ́ náà tẹ́ ní wọn bá lọ́wọ́lọ́wọ́ aláṣẹ ọ̀run o gbanigbani à ń sáyà o ẹlẹ́tì gbọ̀ngbàròyé mo pè ọ́ lónìí tíákì abiodù rìkẹ́mọ̀rà èlíjà pè ọ́ lórí òkè kámẹ́lì ọ̀dàná ò pẹ̀lú iná wá dá mi lóhùn lónìí olódùmarè kìrì dín múrìkì ìbà ojì kánáàtì àríkàmà nítorí pé alágbára ayé kan ò lè takókó omi sétí aṣọ gbogbo àwọn tí ò fẹ́ kí n ṣe eré olúwa wá ṣe wọ́n mọ́sẹ́ ẹ̀mẹ́mẹ́mọ́ o agbára yàrá òkè sọ̀kalẹ̀ kọ́ gbà mí lọ́wọ́ wọn ìlànà àdìkámà wà òlìà nítorí pé gbogbo agbára láyé àtẹlọ́run òun la tẹ fẹ́ fún ògo ni fún mi. ajá tó rí mi nìkan náà tó mi sọ́kọ́ ajá tó rí mi nìkan náà tó mi bẹ̀ mọ́ kò béèrè lọ́wọ́ jẹ́lí síbẹ̀ ajá ọ̀dájú ìgbà mi pẹ̀lú gbogbo agbára rẹ̀ ajá ló fi jẹ́. wàhálẹ́kà o ẹ̀yin ogun ọ̀run ẹ̀yin màlẹ́kà mímọ́ o ti jẹ́ mímọ́ tí fúnni lágbára yìí sí lálẹ́ ní ọ̀run ẹ wá dàbọ̀ bò mí o ọba ńlá o òkìrí mú gàgà o ẹ̀bọ̀ra ti gbéná borí omi ọlọ́run bá dé bọ̀ abíọ́lá ọba ẹ̀rí nìkan ṣoṣo máa bọ̀ lọ́dọ̀ mi ọba tó ní igbó ọjọ́ alágbára ńlá o bàbá tó kiri aláṣẹ ìlú gbogbo gbígbóná rokoṣo ó kàyà àjẹkùn méjì lẹ́ẹ̀kan o bàbá láti jó gbámúgbámú odù tí ń fa ìmọ̀wẹ́ aládé òkìkí ọba ríran jùlọ lọ ẹ̀rí o ẹ̀yin ogun ọ̀run ẹ̀ wá. Girita bauki atiawaka narkibi usantaoki waibana faria ọlọ́run wá gbè mí níjà láwọn ogun ìdílé olúwa gbè mí níjà láwọn ogun adójútini ogun abasẹ́ ẹni jẹ́ olúwa gbè mí níjà lónìí lọ́wọ́ ogun àwọn tó arógbó ògo jẹ́ olúwa gbè mí níjà lọ́wọ́ wọn ọwọ́ agbára rẹ gbè mí níjà ẹgbẹgbẹ̀rún ogun ayé kórajọ lọ́sowọ́pọ̀ àwòdì ní sàkébáàbì ìwọ́ọ̀kà ẹ̀mí mọ́bà mi tú wọn ká gbè mí níjà nítorí pé ipá ènìyàn kò tó ipá mi ò tó olódùmarè kò lágbára ń kò ní ipá kankan ìwọ ní àpáta ìwọ lódì mi ìwọ lásán mi olódùmarè olúwa wá gbè mí níjà olúwa yọ orí mi sókè torí pé ayé ti gbà wípé kò sóhun tí mo lè ṣe tó lè dára ogun òdílé ti gbà wípé èmi ò ní rúgọlọ ṣùgbọ́n ẹni gbogbo ẹni tó bá dún olúwa ò tú agbára rẹ̀ ṣe á fìyẹ́ gòkè bí ìdì wọ́n sáré kì yóò sì rẹ̀ wọ́n bàbá má jẹ́ ó rẹ̀ mí nítorí pé èmi kò ní ipá n kò sì ní agbára olúwa gbà mí lónìí jẹ́ kí ògo mi kó mú jáde lójú ogun tó kóra jọ lọ́wọ́jú àwọn ènìyàn ìkà tó fẹ́ kí n wọnú ògo lọ fọwọ́ agbára rẹ gbé iṣẹ́ mi jáde fọwọ́ agbára rẹ gbé ayé mi jáde olódùmarè ń tẹ́ ń gbé pamọ́ fún mi olúwa bá mi gbé jáde gbogbo ẹ̀ka tó dókòó lága ògo mi iná yẹ̀ wọ́n dànù olódùmarè gẹ́gẹ́ bó ti gbé Joshua níjà lágbẹ̀dẹ méjì Gídónì àti ajá lónìí ó ní kí òòrùn àti òṣùpá kó dótó yóò fi ṣẹ́gun bàbá wa gbè mí níjà gẹ́gẹ́ bó ti gbé Èlíṣà níjà nígbà tí ń ti ọ̀dọ̀ ọ̀gá rẹ̀ bọ̀ àtọ́mi aga àwọn inú sága ó sì gba ìṣẹ́kọ̀ méjì agbára ó wá dé tí odò Jọ́dánì àwọn ọmọ wòlíì Jẹ́ríkò kóra wọn jọ wọn láwọn yóò fi ṣẹ̀ṣẹ̀ wípé àwọn yóò wo bí ó ti kọjá odò ó pín ní níbo ní ọlọ́run Èlíjà wà ó lọ aṣọ ọwọ́ rẹ̀ ló sì fi lu Jọ́dánì sí ìpínyà níwájú rẹ̀ wọ́n tẹríba ní Olúwa jẹ́ kó gun ìdílé tẹríba lónìí o gbèmí níjà kó gun ẹbí ó tẹríba gbèmí níjà
lọ́wọ́ ogun ìyàwó ibi gbè mí níjà lọ́wọ́ ogun ọkọ ibi olúwa gbè mí níjà lọ́wọ́ ogun ayé gbogbo gbè mí níjà níwájú ogun tó ń ṣáájú mi lọ síbi ogun gbè mí níjà níwájú ogun tó kẹ́yìn mi gẹ́gẹ́ bó ti gbé Jèhóṣáfátì níjà lọ́jọ́ kìíní àná olúwa wá gbè mí níjà bó ti gbé ilẹ̀ níjà tí ilẹ̀ jáde wá láti inú omi bó ti gbé òkè níjà tí òkè ga jùlú lọ ẹ̀mí mímọ́ agbára yàrá òkè kàyé ní mùsùlùmí ọ̀wà àwọn yẹn sọ̀ kalẹ̀ gẹ́gẹ́ bí ti ọjọ́ kìíní àná mo pàdé wọn lórí ayé wọn yí padà wá bà lé mi lórí kí ògo mi kó lè kú jáde má jẹ́ ń kú tòkòtòkò olúwa má jẹ́ ń kú ṣáájú ògo tí a kú wa bí bá ti halẹ̀ ó sì ò lè halẹ̀ mọ́ ipò kú ò lè halẹ̀ mọ́ ikú ò sì lè dẹ́rù bà ọ́ nítorí pé o ti gbé ikú mi ní ìṣẹ́gun apálá sórí ayé ró o tẹ̀rí ikú kan o tẹ̀rí ikú bá o ní ikú rẹ̀ dà ìsà òkú ìṣẹ́gun rẹ̀ dà olúwa wọ̀ mí lásọ agbára láti lè rìnrìn àjò agbára ẹ̀mí má wọ̀ mí lásọ agbára láti lè so wọn agbára ọlọ́dún wọn lè wọ̀ mí lásọ agbára kí n lè rókòlò tagbára ọba ńlá wọ̀ mí lásọ agbára káyé mi ó yí padà kó gba agbára ọ̀tún olúwa wọ̀ mí lásọ agbára kí n lágbára jọ̀tá mi lọ olúwa dé mi ládé agbára adé kìkì wúrà àwọn dàní ìtayé fà ọlọ́run mọ̀ sórí mọ̀ládé àbí kì í táyé yá wá ká àwọn dìní ha àti ọwà kan ní mọ́tò rà àbára ti májẹ̀mú ọba tí ń gbé àárẹ̀ àwọn kérúbù rántí májẹ̀mú rẹ lórí ayé mi òkú ni. olúwa bá mi mọ̀ dé o dá mi lọ́wọ́ ìka ènìyàn tá a pa mi ò ká. Bàbá mi ọ̀gbàgbà tí gbà lẹ́yìn lára o ọba tí gbà ní tó bú balẹ̀ onífàádà tẹ̀sẹ̀ wọ́n tẹ̀kún ọmọ mẹ́fọ̀ mọ́fọ́ sọ́dá mi onígbókìrá mi ní sàání gbogbo ọ̀tá ilé o ẹ̀ mọ̀ gbọ́ o mo fẹ́ràn yín ní sẹ́ kíákíá jáde o bàbá ọba ńlá o dìdà sáàdì sáàdànù sẹ́nu súráfì onímùkábìrì bíra ara mọ̀ sọ́dà mi sá àtẹ́lẹwọ́ ni mo bá làwọn mẹ́ni tó kọ́ oníbùsàkà mọ́ mi súra fàlẹ́mi ìlọ́ọ̀lì káfí mọ̀ sùdádì ní àdúrà ni mo bá òkì mọ́ tójú oorun dojú kú kì í má ti kú alábẹ̀rẹ̀ àìsàn oníbàfíjúra gànà sẹ̀dá ní dírákìrá bàmọ̀ sọ̀dá ní sáàmì bàbá adẹ́nìkẹ́ yànnà kàmíàfà bàbá èlíjà náà ní wá èlò alákọ̀bìrì bíra àbàsádà ní orí mi mọ́mọ́ gbàbọ̀dẹ̀ wà náà súdà lẹ́kìrá mọ́ mi sọ̀dá ní bóyá sá lẹ́kìrá fìrà mọ́ sọ̀dá ní ọlọ́run láò bìrìkàbù bìrà fàmọ́ sùdá mọ́ búra ní sàdámísà ní. alágbára lọ́lọ́run ìjìnlẹ̀ ìfẹ́ ayérayé àtúnfaratì òkè tó ga jù gbogbo òkè lọ alágbára ni ọlọ́run òdodo ọba ayérayé olùdá ayé àṣẹ̀dá ọ̀run alágbára lọ́lọ́run wa ọba tó lọ kánrin kí sí alágbára ni ọlọ́run ọba tó yí ikú ẹ̀sìn káyà padà alágbára lọ́lọ́run tó jí Lásárù jáde nípò alágbára ni ọlọ́run wa nínú ìwé Sámúẹ́lì kínní orí ìkíní sí ìkọkànlá ó fọwọ́ agbára gba Áńnà ní Ṣílò ó fi ọwọ́ agbára gbọ́ ti Áńnà ní Ṣílò ó sọ̀dọ̀ lọ́mọ mo mọ̀ pé lónìí ó gbọ́ ti gbogbo wa mo mọ̀ pé lónìí ó gbọ́ tèmi ọlọ́run aláàánú fọwọ́ agbára bá àwọn ọ̀tá mi jà ọba ayérayé gẹ́gẹ́ bó ti ṣe fún Èlíṣà olúwa fọwọ́ agbára bá àwọn ọ̀tá ògo mi jẹ́ kí ọwọ́ agbára rẹ kó wọnú ayé mi Olódùmarè jẹ́ kí ọwọ́ agbára rẹ kó gorí iṣẹ́ mi jẹ́ kí ọwọ́ agbára rẹ kó ṣe gẹ́gẹ́ bó ti ṣe nínú ìwé Genesis orí 11 ọ̀dọ̀ àwọn ènìyàn lédèrú ìdí wọn ò sì yéra mọ́ fọwọ́ agbára pè mí níyà wọ́n dà wọ́n lédèrú gbogbo àwọn tó sowọ́pọ̀ láti gbà mí lò gbogbo àwọn tó sowọ́pọ̀ láti dojú ògo mi dé fọwọ́ agbára pè mí níjà olúwa bá mi tẹ̀rí wọn bá ẹ̀mí mímọ́ o fọwọ́ agbára gba ẹsẹ̀ ògo mi fún mi ayé ò fẹ́ kíṣẹ́ mi ọ jáde fọwọ́ agbára gba ẹsẹ̀ ògo mi jáde fọwọ́ agbára gbéṣẹ́ mi jáde
Olódùmarè o ọba tó lọ kẹrin kíse ajáde mọ́tòlélé ọlọ́run ẹ̀rí ọ̀rọ̀ àkókò tó kó ògùn náà láti jáde ọwọ́ agbára bá ogun ìdílé wí ọwọ́ agbára bá ogun ọ̀tá wí o ọ̀tá ilé àtọ̀tá òde ọwọ́ agbára rẹ olúwàfẹ́tẹ̀ ìmọ́lẹ̀ sínú ayé mi ọba àwọn ọba ọlọ́run ẹ̀rí dìde wọ́n fi agbára rẹ hàn jẹ́ kí ogun obìnrin ó tẹríba jẹ́ kí ogun ọkùnrin ó tẹríba jẹ́ kí ogun oṣù tẹríba jẹ́ kí ogun àjẹ́ ó tẹríba gbẹ̀mí jáde pẹ̀lú ọwọ́ agbára gẹ́gẹ́ bó ti gbóòrùn jáde gbẹ̀mí jáde pẹ̀lú ọwọ́ agbára olódùmarè gẹ́gẹ́ bó ti gbọ́ ti Hánà ní Ṣílò gbẹ̀mí jáde pẹ̀lú ọwọ́ agbára gẹ́gẹ́ bó ti gbọ́ ti omi ní Ódómù gbẹ̀mí jáde pẹ̀lú ọwọ́ agbára olódùmarè gẹ́gẹ́ bí o ti gbé Èlíjà jáde láti Tíṣbì wá àkáyélébá ti ìyáka àṣàyàn àwọn ilé ha ọlọ́run ayérayé ọwọ́ agbára dáhùn sọ̀rọ̀ mi ọwọ́ agbára gba ìkólọ̀ mi padà nígbà tí a dá ìkólọ̀ Síónì padà ó dàbí ìdéwọ́ ńlá lánàá gbogbo tó ti gbà lọ́wọ́ mi lójú àlá ọwọ́ agbára gbà padà fún mi gbogbo tá a gbà pamọ́ àpò ògo mi tá a ti gbà lọ gbàjáde pẹ̀lú ọwọ́ agbára rẹ̀ alágbára ní ọlọ́run ìjìnlẹ̀ ìfẹ́ Olúwa má ṣe sá mi tì má ṣe jìnà sí mi ru ara rẹ sókè Olódùmarè sí ìdájọ́ ọ dá wọn lẹ́jọ́ Olúwa àwọn tó gbógun tì mí Olúwa gbógun tì wọ́n fi ìjà fún àwọn tí ń bà mí jà wọ́n di ẹsẹ̀ àti àpáta mú wọ́n dìde fún ìrànlọ́wọ́ mi nítorí pé ìwọ ni mo gbójúlé ìwọ ni mo fẹ̀yìntì ẹ̀mí mímọ́ o ọwọ́ agbára yọ mí kò lágbègbè ayé olórí ogun o bàbá ọwọ́ agbára gbà mẹ́ wọn nìkan ló lè ṣe Olódùmarè kò sẹ́ni kankan lẹ́yìn rẹ̀. tẹ̀síwájú ayé mi tẹ̀síwájú tẹ̀síwájú ayé mi tẹ̀síwájú kúrò ní goslo kúrò ní ọ̀dọ̀ masoli express ó sáré wọn gbogbo lọ. wàhálà kàyà lẹ́nu sábà nínú ẹ̀yin ọgọ́rùn-ún ẹ̀dìdẹ oníwúkà dàsẹ̀ ní ibi tìrà fìrìkù sálẹ̀ mi ọba ẹ̀rí dìde òyàlà ká màlúù sáfà oníwàlà nánú sẹ̀dá lẹ́bìrìbìrì wùkà làdánù sáàmù orí ooo óyá dọ́gọ̀ mi tẹ̀síwájú yàlà sádìrà mi oníbíbí sùlá karama sọ̀dá bìnú sáni àyẹ̀mọ́ gbà mí tìrantìran òwàlà ká mọ̀ sọ́ọ̀nì oníbùrákì lámọ̀ mi sẹ̀dánù sáàmù oníwùlákì náà fi mi sàdádì náà nì orílẹ̀-èdè fi làbù wàlà nàtú dábìrì sí dáfàdé wàlà nàmú sáni wá. ọba alágbára jẹ́káyé mi ó tẹ̀síwájú ọba aláàánú jẹ́káyé mi ó tẹ̀síwájú gbóngbóng tí ń gbọ́gbé ẹ̀dá Olódùmarè jẹ́káyé mi ó tẹ̀síwájú ìkórìtà tí mo dúró sí tí mo lè lọ síwájú lọ sẹ́yìn sọ̀kalẹ̀ wá kọ́ mú mi tẹ̀síwájú Olódùmarè mú mi lọ sí ìlú ògo mi mú mi lọ sí ilẹ̀ tó tẹ́jú Olódùmarè gẹ́gẹ́ bó ti mú àwọn ọmọ Ísírẹ́lì Joshua àti Kélébù dé ilẹ̀ ìlérí mú mi dé ilẹ̀ ìlérí Olódùmarè kébí má bàa ṣẹrú ayé jẹ́káyé mi ó tẹ̀síwájú Ọlọ́run mú mi kúrò láàárín àwọn ènìyàn lásán Olódùmarè mú mi lọ sí ilẹ̀ ògo mi òun ti gba Jẹ́fítà lọ́wọ́ àwọn ẹ̀gbọ́n rẹ̀ Jẹ́fítà tí wọ́n sọ di ènìyàn lásán àpè Jẹ́fítà lẹ́nìyàn lásán alẹ́ kúrò nílé bàbá rẹ̀ ṣùgbọ́n wọ́n tún pe Jẹ́fítà padà wá nígbà tí ayé rẹ̀ tẹ̀síwájú wọ́n ní kó wá jọba lórí wọn mú kí ayé mi kó tẹ̀síwájú mú mi kúrò ní ìkórìtà ìrújú Olódùmarè mú mi lọ sí ilẹ̀ ògo tó tẹ́jú ọba àwọn ọba òní kí Ábúráhámù kó jáde kúrò nílé bàbá rẹ̀ sí ilẹ̀ kan tí wọ́n yóò fi hàn òní kí Ábúráhámù kó gbé yẹn létí òkun òní kó wo ìràwọ̀ ojú ọ̀run òní kó tẹ̀síwájú òní bẹ́ẹ̀ gẹ́gẹ́ ní ìran rẹ̀ yóò rí Ọlọ́run Jákọ́bù mú mi tẹ̀síwájú Ọlọ́run Ísáàkì mú mi tẹ̀síwájú Ọlọ́run Jósẹ́fù mú mi tẹ̀síwájú
alágbára ńlá ọba àwọn ọba ìwọlọgba Dáfídì ọba lọ́wọ́ ọmọ rẹ̀ Absalomu tí ò fẹ́ kó tẹ̀síwájú. Dáfídì ọ̀hún kan náà ìwọlọgba lọ́wọ́ Sọ́ọ̀lù ọba tí ò fẹ́ káyé rẹ̀ ó tẹ̀síwájú. ọba àánú ìwọlọgba Sanbalati àti Tòbáyà ìmọ̀ wọn ọ̀sọ́dọ̀kọ ọ̀sọ́dàsán. wọ́n ayé mi tẹ̀síwájú. Ọlọ́run Mísákì, Ṣẹ́dákì àti Àbẹ́dínígò ọ̀fọwọ́ agbára yọ wọ́n nínú iná ìléru. wọ́n ayé mi tẹ̀síwájú Olódùmarè pápò kìkì ògo mi. alágbára ńlá ọ̀bá dẹ́sẹ̀rọ̀ mi kí ni mo fẹ́ ṣe? ibo ni ó gbégbà? àyàfi kọ́ gbà ní Olódùmarè. gbanigbani à ń sáyà o elétí gbòǹgbàròyé ọmọọrọ̀ ayé mi tọ̀ wá. ọba àwọn ọba mú ayé mi tẹ̀síwájú o. olórí ayé mú iṣẹ́ mi tẹ̀síwájú. gbà mí lọ́wọ́ ogun adánidúró. gbà mí lọ́wọ́ ogun àwọn ẹ̀ka ènìyàn. mú kí ayé mi kó tẹ̀síwájú. lónìí ni o kò ní dọ̀la. jẹ́ kí ayé mi kó tẹ̀síwájú. kí ìṣerere kó kàn mí. káyé wá bá mi yọ̀ fún rere.